Ìpàdé àpérò fẹ́ wáyé lórí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ètò ló ti ń parí lọ báyìí láti ṣe ìpàdé àpérò ńlá kan lórí ètò ẹ̀kọ́, èyí tó jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti mú àtúnṣe tó péye bá ẹ̀ka náà. Ìpàdé àpérò lórí ètò ẹ̀kọ́ ọ̀hún ni wọ́n ń gbèrò rẹ̀ pé kó wáyé láàrin ọjọ́ 22 sí ọjọ́ 24 oṣù kẹjọ ọdún yìí. Gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àpérò náà, ọ̀jọ̀gbọ́n Oyèsọjí Àrẹ̀mú ṣe sọ nígbà tó ń bá àwọn ọmọ ìgbìmọ̀ náà sọ̀rọ̀ ní sẹkẹtẹ́ríàtì ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun. Àfojúsùn àpérò náà ni láti ṣàkọsílẹ̀ onírúurú ètò tí yóò ṣàǹfààní fún àwọn tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kàn lọ́ṣun tí yóò sì mú èso rere wá. Ó wá ké sí àwọn aráàlú láti bẹ̀rẹ̀ sí ní mú àwọn àbá memorandum tí wọ́n bá ní fún ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ lọ sí ọ̀dọ̀ akọ̀wé àgbà nílé iṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti oṣù keje tí a wà yìí títí di ọjọ́ 7 oṣù kẹjọ. Bákan náà ló tún ní wọ́n tún lè fi àbá wọn ṣọwọ́ sórí àdírẹ́sì ìkànnì ayélujára yìí Ọ̀ṣun Education Summit 2023 @osunstate.gov.ng. Nínú ọ̀rọ̀ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ètò ẹ̀kọ́ tó tún jẹ́ akọ̀wé ìgbìmọ̀ náà Muritàlá Jimoh dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ fún bí wọ́n ṣe gbà láti ṣiṣẹ́ náà. Ó rọ̀ wọ́n láti ṣiṣẹ́ papọ̀ níṣọ̀kan láti lè fòpin sí ipò ìdójútì tí ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun wà lọ́wọ́lọ́wọ́. Babáṣọlá Florence ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.